àwọn ará ìpínlẹ̀ Kwara ti ń ké sí Sunday Igboho Osa owó baba dami pé kó máa bọ̀ wá sí ìpínlẹ̀ Kwara o, kó dákun kó dábọ̀ kó wá gbà wọ́n kalẹ̀, kó má jẹ́ kí wọ́n pa àwọn tán. Ẹ wo màmá tẹ́ ń wò yìí, ìyàwó ọlọ́dẹ táwọn bandit fẹ̀mí ẹ̀ ṣòfò dànù lọ́dún tó kọjá lọ́hùn ni, ní nǹkan bí oṣù kẹwàá àbóṣù kọkànlá bí nǹkan lọ́dún 2025 tí wọ́n ṣe àkọlù tó ní agbára sí ìjọba àbílẹ̀ Ìfẹ́lódún community area nípínlẹ̀ Kwara, tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀, tí wọ́n fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ṣòfò dànù lọ lọ́dún tó kọjá lọ́hùn. Ẹ rí i pé màmá yẹn ó ní wọ́n pa ọkọ òun, wọ́n pa àbúrò ọkọ òun, wọ́n tún pa ẹ̀gbọ́n ọkọ òun. Ó ní ọlọ́dẹ ní gbogbo àwọn pátápátá. Àwọn ọlọ́dẹ yẹn ló lọ dojúkọ àwọn bandit lọ́jọ́ yẹn, àmọ́ ó jẹ́ ohun tó ṣeni láàánú. Àwọn ìjọba pé wọ́n ti wá gba ìbọn lọ́wọ́ wọn a day before that day, wọ́n láwọn fẹ́ lọ tún ìbọn ṣe according to nǹkan tí màmá yẹn sọ lọ́dún tó kọjá lọ́hùn. Màmá yẹn lẹ̀ ń rí tí ń sọ̀rọ̀ yìí o, màmá yẹn fi gbé ta. Ó pariwo sókè wípé àwọn bandit ti fẹ́ pa àwọn tán nípínlẹ̀ Kwara, wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn, wọ́n ti fẹ̀mí wọn ṣòfò dànù. Ó ní ọlọ́dẹ lòun pé àmọ́ òun ò kájú ẹ̀, òun ò lè ṣàkókò ọ̀nà kí mọ́, torí pé kí ni ó látọjọ́ tí wọ́n ti pọ́n kọ́ òun gbogbo òlérí táwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe fáwọn, torí nígbà yẹn lọ àwọn ìjọba jáde, àwọn ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n láwọn fún gbogbo àwọn ọdẹ ní 50 million bí 100 million bí nǹkan sì ni, gbogbo àwọn tí wọ́n pàdánù ọkọ, pàdánù ọmọ àbí tí wọ́n pàdánù ẹbí kankan nínú àkọlù yẹn, pé kó má wọ́ọ̀rì, kó lọ fọkàn balẹ̀, kó lọ fẹ̀dẹ̀ lórí òróǹro, gbogbo fámìlì yẹn pátápátá ni wọ́n pín gbogbo owó yẹn fún. Màmá yẹn ń lament pé ó jẹ́ ohun tó ṣeni láàánú pé 5 naira báyìí 1 kobo wọn fún òun o títí di àkókò tó ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni wọ́n pa ọkọ màmá yẹn. Ìjà kan má bàa pa àwọn aráàlú ni ọkọ màmá yẹn ń jà fún, àbúrò ọkọ màmá yẹn àtẹ̀gbọ́n wọn. Ìjà yẹn ni màmá yẹn ń jà fún lọ́jọ́ yẹn lọ́hùn, tó fi di pé ó fẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wa náà wọ́n fi ẹ̀mí wọn, wọ́n fi ń rúbọ fáwọn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sacrifice life ti wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun tẹ́ ń wò yẹn breadwinner family kan làwọn náà, breadwinner family kan làwọn náà. Àwọn náà níyàwó, wọn lọ́mọ ńlé, àwọn náà ní destiny tí wọ́n fẹ́ achieve, wọ́n ní àwọn èròǹgbà tí wọ́n náà ní dáadáa tí wọ́n fẹ́ achieve nínú ayé, but torí pé wọ́n ń jà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ẹ̀mí ara wọn wọ́n fi ń rúbọ fún wa. Ṣé ká sọ pé àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ̀mí àwọn ọmọ ológun yìí ṣòfò dànù ni? Because wọ́n mọ the right thing tó yẹ kí wọ́n ṣe, wọ́n dẹ̀ kọjálẹ̀ wọn ṣe. Ṣé bá àwọn kan ní sponsor àwọn agbésùmọ̀mí yìí, àwọn kan ní ra àbọ̀ fún wọn, àwọn kan ní gbówó fún wọn, àwọn kan ní lọ ń gbóúnjẹ fún wọn. Ṣé oúnjẹ tí ń bẹ lọ́dọ̀ wọn láti jọ́ iṣẹ́ oúnjẹ yẹn ò tán ni? Ṣé gbogbo ọta àbọ̀n tí wọ́n ń lò láti fi jagun láti jọ́ yìí, sọ́ta àbọ̀n yẹn ò tán lọ́wọ́ àwọn bandits ń bẹ nínú igbó ni? Wọ́n ń wá gba àwọn kùsà wa illegally, gbogbo natural resources tàbí lórílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwọn afẹ̀míṣòfò yìí wọ́n bẹ̀ sí ń wá gbogbo àwọn natural resources wa, wọ́n tún fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Nàìjíríà, wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù. Ṣèjọba ò kájú ẹ̀ mọ́ ni? Èwo ni ká fi ẹni jó ìyàwòdì tí ò lè dádì ẹ gbé? Tó bá mọ̀ pé àwọn ò kájú ẹ̀, kó ń kú òun bẹ́ẹ̀, kó ń jẹ́ kẹ́lòmíì kó bọ́ síbẹ̀ nítorí Ọlọ́run. Ṣé bá ṣe máa ba lọ lélẹ̀ lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà? Wọ́n kidnap lọ́tún, wọ́n kidnap lọ́sì, ojoojúmọ́ ni wọ́n ń jí ni gbé gbowó lọ́wọ́ ẹni lórílẹ̀‐èdè yìí. Ẹ wo màmá yẹn ní fi gbé ta yìí. Àwọn ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ti já màmá yẹn tàn mọ́. Màá yí kíní yẹn sókè ní ìsín tẹ́ farabalẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu màmá yẹn. Torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pàwọn, bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ́ta láì dá yín lágara. Ẹ jẹ́ n sáré gba yín yí kíní sókè kẹ́ farabalẹ̀ wá gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ yẹn lẹ́nu màmá yẹn. Ẹ wá ń comment kẹ́ máa like tí mo bá ń pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀yin tí bá ń bá ìkànnì yìí pàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí follow wa bẹ́ẹ̀ ò tí subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè òun gangan ní òun àtàyìn lólobó ní gbogbo àkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dènà pẹ́nu. Ó yá ẹ̀ ń so níbẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ẹ wá bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ Sunday Igboho ó wà bá dámì tí Sunday Igboho bá wá Kwara, èmi náà jẹ́ àlọ́ ìjà ẹsẹ̀ bẹ́ẹ̀. Lóòótọ́ gba ikú ti mọ̀ pọ́ dẹni mí ẹ̀hán mọ́, àmọ́ nítorí ọ̀rọ̀ èyí tó ti ṣẹlẹ̀ sọ́kọ mi ló jẹ́ ìjòkó mi jẹ́ kí mọ́ kúkú sàárà. Gbogbo àwọn ọdẹ ti jòkó wọn o, kò sí tí ó dá sí ẹ̀ka lọ gbó ẹ̀ka ẹ̀jẹ̀ wọn sójà àtàwọn forest guard tó ń gbowó oṣù ó mọ́ ọ lọ. Bàbá Fawaz, Ọlọ́run ó bá ń yọ yín o.
bàbá Fáṣọ ló bá mi yọ yín o ẹni ẹlẹ́ni tí ò ní kọ́bọ̀ lọ́wọ́ tí ó sì kankan ẹni ẹlẹ́ni tó máa ló lọ kó mọ sọdẹ kó mọ lọ lè ṣe iṣẹ́ ní heritage kó lọ mọ ṣe gẹtì máa lọ lẹ́rìtẹ́jì Ọlọ́run tó yọ Yusufu kú ọ̀nà kànga yóò yọ ẹ̀yin àtọmọ yín o gbogbo alálẹ̀ òkè ọdẹ náà yóò dúró tì yín o alálẹ̀ òkè ọdẹ ò darí yín dé o tó ọba Ṣọlá Ridwan Ọlọ́run fi sọ ẹ̀ṣọ́ gbogbo wa Ọlọ́run ó ṣàánú gbogbo wa o ọmọ lókè ọdẹ ọjọkọ ẹ jẹ mọ́ ti lọbì kankan o bọba sì lọ sáré bọ̀ ni kó dojú ogun ojúlálá kan fi ń sọrí o lọ́jọ́ kìíní àná wọn ni wọ́n fún wa lówó wọn ò fún wa o nínú àwa 15 wọ́n sì fún forest guard 8 lówó wọn ò bá wa tá a jẹ tọkọ wa jẹ ọdẹ fìgìláńtẹ OPC wọn ò fún wa o wọn ní àwọn ẹsẹ èèyàn o wọn fáwọn lówó kankan o 1 naira ìjọba fún wa lówó kankan o torí mo ti ní máa sọ̀rọ̀ àwọn tán wà ńbẹ̀ náà ni mo sọ̀rọ̀ mo wá ti sọ̀rọ̀ báyìí níjọ́ tán bá wá fún mi wọn ò jẹ gbọ́ wọn ò fún wa ń kọ́bọ̀ tẹ mọ́ ìyàwó baálẹ̀ bá ìyàwó olóde bá ń kọ́lé wọn ò fún wa ń kọ́bọ̀ àwọn tó jẹ́ forest guard 8 ni wọ́n fún lówó wọn ò fún wa ní kankan o wọ́n fẹ́ kí Facebook bá mi gbé kó káàkiri kó dé ọ̀dọ̀ bàbá Tinubu kó dọ́dọ̀ gọ́vnà Abdulrahman Abdulrasaki ṣáàmánú wọ́ọ̀dù sí lọ́kọ mi òun náà ṣiṣẹ́ fún Abdulrahman lójú náà ni kódò di ọ̀tá àwọn kan tó wá sí pọ́n náà ń jẹun nísìn nígbà ìbẹ̀rẹ̀ ọkọ mi ló ṣe wàhálà fá tó sì bá àwọn kan fì í ọwọ́ àwọn náà wá ń jẹ bẹ̀ nísìn èmi fúnra mi olóṣèlú ni èmi náà wà náà tó kọrin fún Abdulrahman kódà mo ṣe rẹ́kọ́ọ̀dù fún Abdulrahman mi ò dẹ̀ gbọ́ owó kankan mo wò pé kọ́lọ̀ ń jẹ́ kó dáa fún gbogbo wa ni ọkọ mi ló wá kú ló wá dàbí gbà pé kìí ṣèèyàn lẹni tó kú ẹ wá fún àwa tá a jẹ́ ọdẹ ó wá ṣe pé forest guard lásán lẹ fún lówó èmi ó sọ̀rọ̀ bó bá wù yín ẹ fún wa tó bá wù yín ẹ mọ́ fún wa ẹjọ́ ń bẹ lọ́hùn tó bá ṣe pé lóòótọ́ ó yẹ kẹ́ ẹ jí ọkọ mi gbé pẹ̀lú ìgbìyànjú rẹ̀ lórí òṣèlú tó bá rí pé lóòótọ́ yẹ kẹ́ ẹ jèmi náà gbé lórí ìgbìyànjú ẹ̀ nínú òṣèlú èyí tó ń bọ̀ àjọsọ òṣèlú ni ṣé torí pé mo kẹ́kẹ́ ìjọba Kwara ẹ gbà mí ó ti pọkọ mi ẹ̀yin náà wo ti ṣẹlẹ̀ ẹni sójà ń bẹ ń bì kan ẹ wà ní káwọn èèyàn mọ̀ bọ̀ wá lé sẹ́ẹ̀ fẹ́ fi wá rúbọ àti pọ̀ jù àmọ́ wà láì ẹ tó bá yẹ kó gbé gbèsè yìí tí ò bá gbé tó náà bá bí ọmọ wọn padà di tiẹ̀ náà gbé ni ẹ ń tọ́lọ́ fi sí ipò agbára tí ò ṣe òun nù ọlọ́ọ̀nù ẹ wá bẹ́sẹ̀ dọ́dọ̀ Sunday Igboho ó wà bá dá mi tí Sunday Igboho bá wá Kwara èmi náà jẹ́ alọ ìjà ẹsẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ gba ikú tí mo pọ́ dẹ́ni mí ẹ̀hán mọ́ àmọ́ nítorí ọ̀rọ̀ èyí tó ti ṣẹlẹ̀ sọ́kọ mi ńlọjẹ ìjòkó mi jẹ́ kí mọ́ kúkú sàárà gbogbo àwọn ọdẹ ti jòkó wọn o kò sí tí ó dá sí ẹ̀ka lọ gbó ẹ̀ka ẹ̀jẹ̀ wọn sójà àtàwọn fọ́rẹ́jà tó ń gbowó oṣù ó mọ́ lọ. Ó dà gbogbo wa náà á jèrè sí ọwọ́ wa. ẹ tún káàbọ̀ padà yẹn yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé lè tún ní agbára díẹ̀ ẹ wo nǹkan tó ń ṣe fún màmá yẹn bẹ́ẹ̀ làwọn ìjọba wa wọ́n mọ̀nà tó ń ṣe ń tọ́jú tara wọn tiwọn gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú wa yẹn òkè òkun lọ́hùn ni wọ́n ti ń lọ skul òkè òkun lọ́hùn ni wọ́n ti lọ ń gba ìtọ́jú wọn ò wulẹ̀ jẹ́ káwọn ọmọ tiwọn kankan dúró sáàrin àwọn ọmọ ológun tó bá tiẹ̀ máa láàrin àwọn ọmọ ológun gan òkè ni wọ́n ti máa pàṣẹ kọ́lọ́ má jẹ́ ká bọ́ sọ́wọ́ o ẹni tí Nàìjíríà bá ti dé bá ẹ wò tiẹ̀ ti tán lágbára Ọlọ́run ọba Èdùmàrè tiyín ò ní tán tiyín ò ní ta ẹ ní bọ́ sọ́wọ́ èmi náà ò ní bọ́ sọ́wọ́ tilétilé tẹ̀bí tara ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi ní rí jù báyìí lọ lórí ilé tí a mú àfọyín sáàyè bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le
ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ ò le, ìwọ ọkùnrin sẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.